Alhaj Akib kí wọ́n fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀. Adamallahu hayatahu. Falyatafaddal mashkur. Amin. صلوا على النبي المصطفى. Sallallahu alayhi wa sallam. اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد وارحم محمد وعلى آل محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد المجيد. اللهم آمين. سبحان الله سبحان والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله. الله أكبر الله أكبر. ولا حول ولا قوة ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. إلا بالله العلي العظيم. أتوكلكم على الحمد لله. ọba tí ọpẹ́ tọ́ fún. الله. A tún sọ wípé alhamdulillah. الحمد لله. Àwọn ìwélẹ̀ kẹta wípé الحمد لله رب العالمين. tí a bá rò dáadáa a mọ̀ yìí pé gbogbo ìgbà tẹ́ta bá jí a máa tẹ̀ tí lọ bá mùsùlùmí ó yẹ kókó dúpẹ́ fọlọ́run pé الحمد لله. òun sùn òun jí sáyé padà kókó dúpẹ́ fọlọ́run. الحمد لله. bó tilẹ̀ jẹ́ pé kò sí gbogbo okú kan tó rọ ẹ̀dá lọ́rùn láyé إيبا. àmọ́ gbà míì èèyàn máa prefer ẹ̀kan jù kan lọ. ìtẹ́ ìdádẹ́ máa prefer tó máa nífẹ̀ẹ́ sí jù ní pé kó nǹkan sùn kó di láàárọ̀ wọ́n sọ pé òun jáde láyé. الله. tó ló fa ọpẹ́ lẹ́yìn الحمد لله. ipò ọlọ́run tẹ̀ jí wa sáyé. الحمد لله. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé màmá wa tí wọ́n lọ yìí àgbàlagbà ni wọ́n gẹ́gẹ́ bí àwọn àfáà mi ṣe ní lẹ́ẹ̀kan. أهلا وسهلا wọ́n dàgbà بحضوركم débi téèyàn dàgbà dé إن شاء الله. nínú ẹ̀sìn wọ́n ṣe dàgbà tó tó bá ń kírun ọlọ́run bá máa gbà lẹ́sìn fún wọn. àwọn tó bá sí agbára láti kírun mọ́ àwọn èyí tán ti kí sẹ́yìn tán bá jẹ́ ní ọlọ́run tán ti kí tán sin lọ́run dáadáa ọlọ́run á sì máa gbà bá dà wọn náà. الله. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní pé tán bá yanu báyìí tán bá ṣàdúrà fún yàn ọlọ́run bá ní kó máa gbà lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá jẹ́ yàn ọlọ́run. ìtàbá wa adúpẹ́ fún ọlọ́run الحمد لله. pé gẹ́gẹ́ bí ìròyìn tán fèmí pé màmá sùn ìgbà táwọn máa débẹ̀ láàárọ̀ màmá ti lọ. adúpẹ́ fún ọlọ́run. الحمد لله. ọlọ́run tó wá ní kọjọ́ yìí náà ó tún ṣojú ẹ̀mí adájọ́ yẹn pé tó bá dijọ́ mẹ́jọ á wà á ṣàdúrà fún màmá a tó padà pàdé láyọ̀ àti àlàáfíà kò sí pé a tó ròyìn pé lágbájá yìí a máa jọ sọ́njẹjọ ni tóun náà sì mọ́ báyìí àdá ọpẹ́ yẹn náà fún ọlọ́run bá. a mọ̀ pé àwọn náà ni wọ́n máa di lé mú báyìí náà ọlọ́run bá ní jẹ́ ká pa kó yín. آمين. اللهم آمين. àti ọgbọ́n àti òye tẹ́fì múlẹ̀ bí ìlú lápapọ̀ tí gbogbo orí tẹ́bí náà tàn kájí náà ọlọ́run bàbá آمين. آمين. bẹ́ẹ̀ náà wọ́n tún gbogbo àwọn ọmọ màmá bẹ̀rẹ̀ látòrí alájà tó kárí gbogbo wọn pátápátá àti àwọn ọmọ tí wọ́n táwọn náà bí àti táwọn náà ti ń bí náà ọlọ́run bá dúró tì yín lápapọ̀. آمين. ọlọ́run bá má tì yín ká ọlọ́run. آمين.
ọlọ́run bá má dá yín lọ. Amina. Ikú màmá ọlọ́run bá kó sí ní ìgbẹ̀yìn dáadáa fún yín. Kó má fi tó yín ká ọlọ́run. Amina. Tuntun bí ọlọ́run. Amina. Amina. Wọ́n á kú gbogbo wa náà táwa lórí ìjókòó náà. Bẹ̀rẹ̀ látòrí àwọn ìmáàmù wa. Àwọn Islam ṣípì náà. Ramallahu hayatahu. Kárí gbogbo ìjàmọ́ ọlọ́kùnrin àti lóbìnrin. Bẹ̀rẹ̀ látòrí stars mìíràn. Tó fi kárí gbogbo ìjàmọ́ látòrí ọkùnrin àti lóbìnrin. الرحمن الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. Allahu Akbar. Ẹ jẹ́ àgbẹ̀ káwọn ọba tóbi dáadáa. Allahu Akbar. Àwọn tí wọ́n ń gbé tóbi ò tí ì débi báyìí. Allahu Akbar. Ẹ jẹ́ àgbẹ̀ tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Akí àfàwà tí wọ́n ka Quran fún wa. Àwọn sáré dọ́dọ̀ bàbá wa ní Agége. Ọlọ́run ní tó bàjẹ́ fún yín. Amina. Wọ́n ṣe láyé wọn náà wọ́n fẹ́ fi ká yẹn bàbá wa náà àtẹ̀pín ìkẹ́ ìkẹ́ yóò bá wa máa ṣe fún wọn. Amina. Bẹ́ẹ̀ kí n àhàwọn àwọn náà kò wọ́ta ilẹ̀ àbẹ̀là. Ìtààmà náà ni pé àbẹ̀rẹ̀ nǹkan kan. Àmọ́ bá a ti wá ka Quran. Ọ̀wá ní ìdá ká máa sanwó rẹ̀ ká má yẹ Quran sí. Tọ́ba rí bẹ́ẹ̀ àti owó àdúrà ìbẹ̀rẹ̀ àti owó Al-Quran pàtì tó náà ni pé báyìí mi ni wọ́n wà ní iwájú yìí. Ọwọ́ iwájú. Báyìí mi nù. Ọ̀dọ̀ wọn náà ni a ti bẹ̀rẹ̀ tó yẹ pé àwọn ni àgbà níjókòó yìí. Ọba tó ti sọ yín di àgbà onípadà sọ yín di èrò ẹ̀yìn. Amina. Kò wọ́tọ̀ Illa billah. Látọ̀dọ̀ bàbá mi owó àdúrà ìbẹ̀rẹ̀ àti owó Quran. Masha Allah. Àwọn owó ńláńlá láwọn ìyá alájà owó. Báàmì ní owó tó ní aró nínú. Owó aláró. Wọ́n ṣẹ̀ pa ní aró ni. Eba. Wọ́n ní kó máa jẹ́ owó àdúrà bẹ̀rẹ̀. Tá a bá worí ìjókòó, màámi ni wọ́n súnmọ́ wọn. Tí wọ́n jẹ́ ọmọ màmá wa àgbà. Eba. Àwọn ni wọ́n tẹ̀lé wọn wá. Tí wọ́n jẹ́ next person sí wọn ní orí ìjókòó tí mi bá ṣì tó sà. Àbí? Owó àdúrà bẹ̀rẹ̀. Gbogbo àwa tí a jẹ́ ọmọ nítorí àsìkò. Gbogbo àwa tí a jẹ́ ọmọ. Àbúrò màmá. Àbúrò màmá ń bẹ ń bẹ. Àlejò. Bẹ́ẹ̀ni. Àlejò ní.
ṣe nínú. Màmá wọn lẹ́yìn ni ó kàn wọn lẹ́yìn ló kàn ọwọ́ àdọ́rà bẹ̀rẹ̀. àtọwọ́ Al-Qur'ani. àtọwọ́ Al-Qur'ani. bí bàá mi ti ṣe tọ́mú méjì wáyé kí ti yín wá jù bẹ́ẹ̀ lọ ẹ bẹ́ẹ̀ ti jẹ́ sí màmá wa tí wọ́n lọ. wọ́n máa kọ́ bí bàbá. wọ́n máa tẹ́gbẹ́ lórí ìfẹ́ ìtẹ́ àbámọ̀. àti gbàgbàlagbà ló ṣe bẹ̀tẹ̀rẹ̀ náà. kò sábà ń bẹ̀. ya kó máa yá. ọwọ́ àdọ́rà bẹ̀rẹ̀. Bismillah. ọwọ́ àdọ́rà bẹ̀rẹ̀. àtọwọ́ Al-Qur'ani. Bàbá sà. ó ti yé wọn. ó ti yé wọn. ẹ máa wò mí ṣá. àbúrò kúnnù. tọ́kọ́ ti yá gbogbo àwọn tajọ́ mọ màmá tá a wà ní oríjókòó àtàbúrò àtẹ̀gbọ́n tá a jóbìnrin pátá gbogbo wa ẹ̀kọ́ náà ọwọ́ Qur'an àtọwọ́ àdúrà bẹ̀rẹ̀ bísímìlà ó ti yá. ṣé ẹ̀ ń gba orúkọ rẹ̀ sí? àmọ́ mi fi Kùránì bá mi táyé mi ṣe 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 ayé mi máa ń ẹni tí ó tún ṣe fi Kùránì bá mi táyé mi ṣe ayé mi máa ń ẹni tí ó tún ṣe. gbogbo àwọn tí a bá wọn wá ìdílé ọ̀tún ìdílé òsì ẹbí màmá pátá yẹ́yẹ́ tá a wà lórí ìjókòó àwọn ọ̀rẹ́ àwọn ojútùmọ̀ àwọn ẹgbẹ́ gbogbo wa ká máa dìde mẹ́ẹ̀kan náà owó Qur'an ká máa dìde láti máa mú Qur'an wá. ó ti yá nítorí àsìkò. Mami táyé mi ṣe ayé mi máa wọ̀ ẹni tí ó tún ṣe fi Kùránì mami táyé mi máa wọ̀ ẹni tí ó tún ṣe fi Kùránì mami táyé mi. tó adágún abẹ́ ìwọ ni ẹba tí máa ń sọ ẹ̀dá ní ẹ̀sán máṣẹ́ká ẹ̀sán kọ́ ẹ̀dẹ́sán. àmì gbogbo ìta àti mọ́wọ́ náà ní ìrọ̀kàn pé àṣetọ́dákọ̀ rẹ̀ kó máa jẹ́ ẹ̀san kó máa jẹ́ ìkẹ́ kó máa jẹ́ ìkẹ́ fún màmá wa lẹ́sìkọ̀ adétòrò kọ́tìrì nàdàwọ̀ abẹ́ mọ́ṣáláàbà mọ̀ fún wọn bẹ̀ hákìlá àwọn làwọn kò wọ́sà ìlà ìlà àyàrí. ìyá tá a bá ní ká wò dáadáa ọ̀rọ̀ wa ó tó ọpẹ́ wàláhì ó tó ọpẹ́ nítorí pé ní òní àwọn àfáà tí wọ́n ṣe wá ṣe pọ̀ bẹ̀ ìgbà tí àwọn bàbá wa tí wọ́n jẹ́ ìmáàmù wa ní ọ̀dọ̀ wa bí tí wọ́n ṣe wáṣí ní ìjẹ́jọ́ wọ́n sọ àwọn ọ̀rọ̀ yẹn ó pọ̀ kódà tí ò bá jẹ́ bóyá jẹ́ ni ó yẹ kí á tó wá bá wọn ṣe yẹ ká bá wọn ṣe méje láìpẹ́ ìgbó pẹ̀lú gbogbo ẹ̀ náà ó yí ọlọ́run gbogbo ẹ̀ náà wàláhì ọlọ́run bá mọ ètò ẹ̀ tó ọlọ́run tí ó mú wọn sọ́dọ̀ láì ṣàárẹ̀ láì sí pé àwọn ni wọ́n jẹ́ síta yẹn ipe ẹgbẹ́ wa lé mú láì sí yẹn ń bẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àdúpẹ́ fọlọ́run o. ìláyì làkàrí hamdu fisa wazaka rìtọ́ àkànàrújú aláàmúrinà bìkàkànà máa kànà bíkọ́ ìrì ìkàlà wàhásà bìhàwùlì kàlà hàwùlànà. ẹ ṣe àfa mi. Masha Allah. kí ni ọmọ ìyá ni ọlọ́run jẹ́ àárín yín pẹ́. Amina. kó má dàbí ẹni pé mo fẹ́ bà àsìkò yẹn jẹ́ kí n gbé láti ọ̀dọ̀ àwọn bàbá wa tí wọ́n kù ń kalẹ̀ rò pé àwọn náà ni wọ́n jẹ́ no àwọn ni àbúrò alájà táwọn náà tó jẹ́ àbúrò alájà bákan náà. wọ́n ní pé ká yọ ṣíìfù wá sílẹ̀ ṣùgbọ́n pásítọ̀ ni mí ọmọ ìṣe ok pásítọ̀ gbọ̀kan náà ni wọ́n ní pé ká yọ wọ́n lè gbé last moment. gbọ̀kan náà kọ́ ni pásítọ̀ àti ṣì. ok what I'm saying ni pé wọ́n máa yọ wọn sílẹ̀ náà ẹ̀wọ̀n ọlọ́run ti tò wọ́n sáyé. ẹ máa kọ́kọ́ pé àwọn náà kẹ́dọ́. bẹ́ẹ̀ni pẹ̀lú ògbó ọlọ́run á gbé láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà. àwọn náà la kọ́kọ́ mọ̀. Masha Allah. ọlọ́run ti ṣe yín lórí
ọlọ́run ní jẹ́ jùlọ láéláé Amina. ọlọ́run wá ní jẹ́ bàjẹ́ Amina. bẹ́ẹ̀ tí wàá dùn orí iṣẹ́ ìdúgbò báyìí náà abẹ́rẹ́ ni ọlọ́mọdé bàjẹ́ láéláé Amina. ọlọ́lá Amin. ayé ọpẹ́ náà la wà yí báyìí Masha Allah. kí lẹ fẹ́ fi dúpẹ́ fọlọ́run Màmá wa sọ̀rọ̀. èyí ni wọ́n sọ dáadáa Alhamdulillah. bí àwọn àfáà wa ṣe sọ lẹ́ẹ̀kan náà kéèyàn sẹ́ǹdì 3 million kọ́ máa kó 10,000 so ohun tí nàìjíríà dà lẹ́nu nìyẹn bẹ́ẹ̀ ẹ̀ ní sọ pé kéré rẹ̀. bàbá wọn láì kò kéré 1,000 naira wà láì owó ni ibo yìí kí n tó lọ Alexa ta ló tẹ̀lé alájà ti yá mà mọ́mí wa mo sọ fún ọ pé ọ̀nà kọrẹ́sì ló wà lọ́wọ́ mi. bẹ́ẹ̀ Fish now. bó ti wù kórí ẹ sábà wà àgbà bẹ́ẹ̀ ṣe mo rò pé màmá wa ló kàn màmá yìí ló kàn mà ó ti yá. ẹ ṣe màmá alájà yìí ló kàn mà mo fẹ́ wọ́n sọ fọ́ọ̀tì náà fún mi wá náà màmá yìí ṣe mà àdúgbò alájà yìí ló kàn wọ́n láyà àbínú mo ń bọ̀ lọ́jọ́ láàpọ̀ ẹ ṣeun tọ́ ọlọ́run tí ó ṣe gbogbo eléyìí dáadáa tó ní kí á ríra wa dáadáa màmá ó yẹ ká fi owó yìí nílẹ̀ ní àgbàlagbà Gbogbo àwọn tí a wà lórí ìjókòó náà. màmá ọlọ́run jẹ́ yín pẹ́ mà ọlọ́run má bàa ìsọ̀bá yín jà láéláé ọlọ́run jẹ́ túbọ̀ kù lẹ́mìí gbogbo ẹ̀mí àtàláfíà ọlọ́pàá bá wà yọ̀dá ẹ̀ pé ọlọ́lá ìlà ìlọ́lá gbogbo àwọn tí owó náà bá tún tọ́ sí pé káwa náà mú owó ọpẹ́ wá ẹ̀já dìde lẹ́ẹ̀kan náà ẹ̀já dìde lẹ́ẹ̀kan náà bá mú owó ọpẹ́ mi wá ó ti yá. dáadáa tí òun náà mọ̀ tí ó fi mọ èèyàn tí ń lọ ní ìbámu pẹ̀lú ìmọ̀ bákan náà yóò tafa bihi. sàdákà tó ṣe èyí tó jásí pé ó ń ṣàn lẹ́yìn tí ó lọ tí àǹfààní ò dáwọ́ dúró ẹ̀san rẹ̀ yóò máa bá ọmọ rẹ̀ tó filẹ̀ tí ń ṣàdúrà fún lẹ́yìn tí òkú bá lọ àdúrà yẹn ẹ̀san rẹ̀ yóò máa bá àǹfààní yẹn náà la ní tí a fi wà nínú ìjókòó yìí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ni kò sí ohun tá a fi ṣe. bàbá wa nítorí àdúrà tá a mọ̀ yìí pé òun náà ni ohun tí ó lè gba màmá lẹ̀ pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe níwájú ọlọ́run torí wípé àdúrà ọlọ́run bá fi sábẹ́ ìtútóbi ọlọ́run á máa wọlá àdúrà mọ́ èèyàn lára láyé á sì tún máa wọlá mọ́ ẹ̀dá lára lálùkìyámà torí wípé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ni ìṣìpẹ̀ tọ́lọ́run ní ànábì yóò ṣe lálùkìyámà kò ní ṣeé ṣe ìṣìpẹ̀ náà sì rèé ńṣe lànà bí máa bẹ̀bẹ̀ ntí à ń pè ní àdúrà ìjírẹ̀bẹ̀ ni ìbẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn olóyìnbó wọn máa ní request láti fi gba nǹkan bá a bá ti request lọ́dọ̀ ọlọ́run pé à ń fẹ́ nǹkan báyìí fẹ́ni báyìí ọlọ́run ọba náà ṣetán láti ṣe nítorí pé ọba aláàánú lọ́lọ́run. tó bá wá rí bẹ́ẹ̀ kí gbogbo wa jọ pa ọkàn pọ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ tí a fẹ́ fi ṣàdúrà ọlọ́run kó bá múládà ẹ̀ bá màmá. Amina. fakultu astaghfiru rabbakum innahu kana ghafara astaghfirullah 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 innallaha ghafurur rahim. Ma yaf'alullahu bi'asabikum in shakartum wa amantum wa kana Allahu shakiran alima. Alhamdulillah. 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 Alhamdulillahi rabbil alamin. Sayyidallahu annahu la ilaha illa huwal malaikatu wa ulul ilmi qa'ima bil qisti la ilaha illa huwal azizul hakim. Fa'lamu annahu La ilaha illallah.
La ilaha ya Rahmanu la ilaha ya Rahimu la ilaha ya Asisu la ilaha ya Ghafaru la ilaha ya Sattaru la ilaha ya Ma'lam ya Wasi'u la ilaha illallah La ilaha ya Razzaqu la ilaha illallah La ilaha ya Maliku la ilaha illallah La ilaha ya Asisu la ilaha illallah La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وسلم 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 اللهم صل على محمد وعلى آل محمد وسلم آمين سبحان الله والحمد لله ولا إله إلا هو فاغفر لها وارحمها فاعف عنها واغفر لها وارحمها فاعف عنها واغفر لها وارحمها فاعف عنها واغفر لها Olúwa fa'fu anha waghfir laha warhamha fa'fu anha waghfir. Ojúlùmọ̀ gbogbo àwọn onínúure tá wà ń bí Ọlọ́run kó wọlá ẹ̀ kó fi bẹ́ẹ̀ nìkan kan àwa náà lò ọlá tuntun bí Al-Qur'an. Mo kí bàbá Mukadam lẹ́ẹ̀kan sí ẹ má bínú Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o. Mo sì kí bàbá wa Alejule o Ọlọ́run jẹ́ àríyìn náà pẹ́ wọ́n wọlé bàbá níbi à ń ṣe àdúrà lọ́wọ́ bákan náà mo kí Ìmáàmù Ajílẹ̀ yẹ Ọlọ́run jẹ́ kí àríyìn pẹ́ nítorí àsìkò ẹ má bínú Inshallah ṣé a ti mú àwọn sura wọn yẹn. اللهم نبرأ من أولنا وقوتنا إلى أولك وقوتك وأن نتقرب إليك بقراءة سور من القرآن أن تيسر لنا مطلوبنا وتقضي لنا حاجاتنا كما نريد يا بقولك وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين آمين بسم الله gbogbo àwa tí a wà ní ìjókòó ẹ jẹ́ a máa ṣe àmínà Ọlọ́run kó gbà fún wa. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.